Mama Diola, Mama Papa, Mama Bolo, Mama Bimola, Mama Sasa, Olúwa dáre ọmọ Bọ̀ṣọ́. Kí ló ń ṣẹlẹ̀ lókè ara sàn? Kí ló ń ṣẹlẹ̀ lókè ọ̀run ara sàn? Ọba aládé lóde, ọba aládé lóde. Bí wọ́n ṣe ń láyé, bí kò fi ìyàtọ̀ láyé ìbẹ́ jọ, ó lè jọ, ó ní Jésù Kristi yọ, ó lè jọ. Ẹ̀rí wá bí ìgbà tí. Ẹ máa bá mi ṣe ètò mi bẹ́ẹ̀ bá ti wọlé o. Ẹ máa ṣe ẹ̀rẹ̀, ẹ máa ṣe ẹ̀rẹ̀, ẹ máa ṣe ẹ̀rẹ̀, ẹ máa ṣe ẹ̀rẹ̀ o. Lọ́dọ̀ máa bí ọba, ẹ̀rí wá bí ti gbà rẹ̀. Ọba ẹ̀rí wá kò yí padà. Ẹ̀rí wá bí ìgbà tí yọ. Ẹ̀rí wá bí ìgbà tí yọ. Ẹ̀rí wá bí ti tàdí. Ọba ẹ̀rí wá kò yí padà. Ẹ̀rí wá bí tàdí yọ. Ògbómọ̀ṣọ́, ijó Ògbómọ̀ṣọ́ yìí kò ọlọ́ọ̀ èyí láìpẹ́ láàyè. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ó dépend lórí táìmù tẹ́ ẹ bá ń wo prógrámù yìí. Orúkọ mi ò yí padà, Àmọ̀tẹ́kùn Olú Agogo Dẹ̀kílẹ̀ ni mí. Èmi ọmọ olóògbòjọ máa rí kéjọ ọmọ odò lóhùn pé tọmọ apájá fún aláwọjọ ọmọ nípò ìdílógún tó lọ máa jàwẹ̀ ló ti mú kó omi ogun lójúmọ́ ló ti mú lé wá sùn mí lọ. Èmi lọ máa kó kọ̀ọ̀pá kan máa kó méjì ọ̀fà mi jẹ lóníkò ìbáta lọ́pàá tí ọba kúrò ara wo lọ bí iṣu. Èmi ni wọ́n ń tì inú igbó tí mò ń tira mi ojú ọ̀nà èmi là pátá tẹ̀yìn ọ̀gbọ́dọ̀ forí sọ bọ́ ọba forí sọ mí òòrùn yégéyégé ni ẹsẹ̀ lógun ọ̀fẹ́ o. Yọ̀dà fún ọ, yọ̀dà fún ọ. Èmi nu ọmọ wọn nílé ààrẹ yìí dára. Èmi ọmọ wọn lórí ìta àjẹrù. Èmi ọmọ lọ́wọ́ lódù bí ìyèrè. Ọmọ wọn nílùú Ògbómọ̀ṣọ́. Àdénú ọkọ̀ àsinmi o. Àdénú ọkọ̀ àsinmi. Ogun ò jájájá kókó Ògbómọ̀ṣọ́. Àdénú ọkọ̀ àsinmi. Ìsáfẹ́ láti sọ náà ni wípé kí Ọlọ́run ọba kó ṣàánú wa lórí àwọn ẹlẹ́nu rẹ́sọ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n ń sọ ìsọkúsọ sí bàbá ìmáàmù. Ṣé ẹ ráwọn kan bẹ tí wọ́n ń sọ̀rọ̀ láti jó ní tá a sọ̀rọ̀ ó nídìí àwa èèmọ̀ olówó ajá káwá sọ ajá rẹ̀ ló kó pa ó nídìí tá a fi dá wọn lóhùn àfi wọn lẹ̀. Ọ̀sẹ̀ rí ẹ bá ń gbé fọ́tò ọkùnrin ṣiṣẹ́ gbé kan mo ṣe ọkọ máa rí ọkùnrin náà ẹ má ti plé rẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ wà lẹ́gbẹ̀ẹ́ kan kọ́kọ́ máa rí náà ẹ gbé sí mo tó plé rẹ̀. If not mi ò ní dá sọ̀rọ̀ yín because mo discover mo. Gbogbo yín tẹ̀ ń pera yín ní alùsùnà wàlìjàmáà wàsàlàfíyà ẹ kàn wá sínú Islam wá dẹ̀sìn ànábì òní ẹ ní nǹkan rí kankan tẹ́ ẹ mú wá. So mo dẹ̀ wí pé kéèyàn fi yín sílẹ̀ kéèyàn pa yín tì òun ló dáa kéèyàn máa wò yín ràn toró dàbí wípé ìṣètánì ti parí assignment ẹ̀ lórí yín. Àmọ́ tó ń gbòdẹ̀ wá jẹ́ orí ipò òlu bí wọ́n ti gbé mi lẹ́wà yìí bẹ́ẹ̀ tí ń lo bẹ́ẹ̀ tí ń ṣe ìjẹ́ lórí ṣe ìmáàmù kódà kútùbà rádaràdà tẹ́ ẹ máa ń ṣe lórí búmbàrí kì í ṣe bó lórí ẹ̀sìn ṣe máa ń ṣe kútùbà nìyẹn. Ẹ̀kọ́ wo làwọn èèyàn mú kúrò níbi kútùbà. Ìmáàmù ní í ṣe kútùbà rádaràdà lẹ́nu ẹ̀. Ẹ dákun ẹ bá mi lọ́wọ́ àfa ìgbé mi Àmọ̀tẹ́kùn Olú aṣọ fún pé ta ló gún yẹn tó ní tọ́bi òṣòro. Ọ̀fẹ́ sọ̀rọ̀ sódìdí ìmáàmù ìlú
sọ̀rọ̀ sáàfà mọ́sálásí kan o odidi ìmáàmù ìlú the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land Dr. Sheikh Alhaji Olùsínà bí ìṣèpẹ̀nu Ajílára the second ló ń sọ̀rọ̀ rẹ̀ báwọn ọ̀ndàpọ̀ akọni òfin dára rẹ̀ gàràgà ẹni tó gbé tó bá sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá wọn ò ti máa dìbẹ́tì ọ̀rọ̀ tó bá sọ tí wọ́n bá wà fà lọ sọ́tọ̀ tí wọ́n fà lọ sósì the end of the day ní tó sọ yẹn náà ni wọ́n padà já náà tí wọ́n bá wá ní kí gbogbo ẹran tó níwò jáde ṣé bí ìgbé tiẹ̀ wá ní tó o bá mọ̀ pé onímọ̀ ò ní fẹ́ ebú sí i mú àyà Kùránì tó sọ tí wọ́n sọ yẹn àbí kó o tú àwọn ọ̀bá yín dá sọ̀rọ̀ kínní àmì eléèbú tó o fi sí o ń la fi mọ̀ pàmòkun mẹ́kọ̀ọ́ èèyàn ni ọ́ ó yẹ kó o ti mọ̀ pé tó o bá ti sọ̀rọ̀ àwa ìjẹ́pá lọ lílọ mẹ́sì wá á fọ ẹ́sà ìsì ẹni kí ló dé kí ni ìmọ̀mọ̀ àgbàlú Ògbómọ̀ṣọ́ sí fún yín ẹ̀ ń bínú ògo ẹ̀ ń bínú ọmọ ọlọ́mọ ṣé tó pọlọ tí yín bá ń lọ tó jẹ́ pé omi tútù tí wọ́n dà sí lórí wọn ti gbé inú fíríjì ọpọlọ yín di òòrùn tí ìbáwọ́ fi yòrò ṣé ẹ wà máa fi wé ìmáàmù tó jẹ́ pé ọpọlọ rẹ̀ ń ṣá prápra ìmáàmù tó ṣẹ̀ṣẹ̀ gba bọ́ọ̀sì ìmáàmù ń bọ́ọ̀sì tuntun ìmáàmù tí gómìnà kọsọmáìsì bọ́ọ̀sì fún ọwọ́ ayanu gbàgà ọwọ́ à ń sọ̀rọ̀ the grand chief imam of Ògbómọ̀ṣọ́ làdìbá ẹ sì máa pera ayé ṣàkíyèsí ẹjọ́ yé wa pé ẹ̀yìn kan mẹ́tọ́ yẹ pé ẹ̀ lójú tì kò sẹ́ni tí at least wọ́n fi yàn jẹ ìmáàmù ìlú sọ ọmọ yẹn local government tó wà lọ́dà mọ́mù inú rẹ̀ wá ń dùn inú rẹ̀ ò dùn tó fi dọ́là òun ni ìmáàmù ìlú number one citizen gbogbo mùsùlùmí ìlú Ògbómọ̀ṣọ́ kí wọ́n sì ìlú Ògbómọ̀ṣọ́ nìkan ló wúlò fún wọn pè máàmù lẹ́kọ̀ọ́ wọ́n pè máàmù bí kan kò síbi tí máàmù ti dúró káwọn bàbá wà ń bẹ̀ wọ́n máa ń gbà pé ìmọ̀ rẹ̀ ìwọ tó wá jẹ́ pé followers rẹ̀ gan 5,000 kìnnìkan ọ̀rẹ́sẹ̀ lé káàkiri gbogbo kìnnì ẹ̀ láti verify èèyàn tó wú ọdún tó pọ̀ jù bóyá torí pé ogún máàmù ni wọ́n fi wọ̀ èèyàn 1,000 wà lẹ́ni tí máa ń wọ̀ ọwọ́ àṣẹrò gbẹ̀bí sására ọgbọ́ta ọgbọ́ bí ìgànnà ìwọ náà jáde ọbẹ̀rẹ̀ sọ̀rọ̀ sí máàmù kìí sẹ̀bi rẹ o wàláì ẹ bá play ìjìmẹ̀lẹ̀ ìjàgbọ́ síwájú àní gbọ́ tá a máa gbọ́ síwájú torí pé. àti àfàdálẹ̀ à ń ṣe lórí múmbà ẹ dákun àwọn mùsùlùmí wá kírun lórí múmbàrí ìlú ẹ wo àwọn èèyàn lọ́bọ́n tí wọ́n ń pọ̀ nínú mọ́sálásí wọ́n wá gbọ́ wá sí ẹ wá lọ hútúdà kan tá a fa àgbà kan ti ṣe lọ́dún tó pẹ́ tí Ọlọ́run ti sáyẹ̀nsì jẹ̀mọ́ tí wọ́n ti ti torí tàtàrà rẹ̀ dẹni Ọlọ́run tọ́lọ́run ti gbà wọ́n lẹ́rú torí pa wọn táwọn tó bí yín àtàwọn ìrandíran yín ò nírú ẹ̀ àbá àdálíà àwọn yìí lẹ wá ń fi panu lẹ́lẹ́ ń ṣe kútúbà ẹ̀rí pẹ́ gbádùn lórí múmbàrí ìlú ìyapẹ́ ẹnu oríṣiríṣi. ṣé ẹ gbọ́rọ̀ tí Gọ̀dọ̀mù sọ ó ní ṣé ìmáàmù rí pé wọn ò gbádùn wọ́tẹ́yìn bá wù ọ́ ìwọ kẹjọ aláìsàn tí wọ́n ẹ̀sẹ̀ wò tán ọ̀wọ́n sọ pé ṣé ìmáàmù ò gbádùn lẹ́nu rẹ ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ ó mọ̀ pé lójú àánú lóòótọ́ àmọ́rú àwọn èèyàn báwọn yẹn fi wọ́n jófin ni. ṣé ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn àdẹ́ ọ̀dàkọ léyìn àti lọ bèrè rẹ léyìn wọn láwọn ọmọ rí ọlọ́mọ mọ́sífà kẹ́nẹ́ kan ní ọ gbogbo àwọn mọ́sífà àbítọ́ ọ̀dàkọ wọn láwọn ọmọ. wọ́n tún ti ń dìnnà rẹ léyìn bóyá wọ́n mọ̀ o àmọ́ bò ti sórí ibú nìsín wọn láwọn ọmọ. kí ló dé kí ni máa yí gbégbá yín.
ẹ fọmọ ọlọ́mọ lọ́rùn lẹ́nu àyín náà bímọ náà bó lẹ́sẹ̀ máa dìtì ọmọ ọlọ́mọ tọ́mọ tí yín ò ní bara kankan tí ọ̀dá ẹ mà bínú ògo ẹ sì bínú bí wọ́n ṣe ń gbé mọ́tò fún mamù ni wọ́n ń gbé bọ́ọ̀sì wá ni wọ́n ń gbé ìtọ́jẹ́ kó wùlé fọ gálọ́ọ̀bù ni wọ́n gbé fún ìmáàmù ń kọ́ skul lọ ìmáàmù ń jayé bóyá ẹ máa bú mamù lọ ọlọ́run ní jẹ́ ẹ̀dẹ̀yìn ìkọ́ bẹ́ẹ̀ wá ṣe ń bú mamù bóyá gómìnà stéètì yìí gan ló tún gbọ́kọ̀ fún mamù láìpẹ́ ìmáàmù tí Ọ̀yọ́ state recognize tó ẹgbẹ́ bàbá wa ìmáàmù Ìbàdàn tí wọ́n bá fẹ́ ṣe nǹkan wọ́n tó pé ìmáàmù Ògbómọ̀ṣọ́ sọ pé ọmọ mi máa bọ̀ ìmáàmù sì sọ̀rọ̀ gbogbo náà àwọn èrò gómìnà ó jókòó ìmáàmù sọ̀rọ̀ everybody kí wọ́n ní bí yín nú ìmáàmù kó bá yín ni ṣe bí ẹ̀yin náà lọ́pọ̀lọ́ yín ẹ̀yin náà ṣe fídíò náà àwọn èèyàn gbọ́ yín ni náà wọn gbọ́ yín ni kẹsẹ̀ bí ìmáàmù ògo yín lọ́wọ́ gbófa ògo yín wọ mi ni o bẹ́ẹ̀ bá wà wò pé gbogbo yín ṣe wọ mi yẹn wípé yín náà ń wò wípé báwo ẹ gbọ́dọ̀ mọ bínú ológo kógo tí náà lè bá àbújáde tó o bá ti ń bínú ológo ògo rẹ àti tọmọ rẹ náà wọ mi tẹ́yìn àmì bẹ́ẹ̀ máa sọ kàtàkàtà lórí orí kíní mi ẹ̀bá mlọ́gì mo láàrin iṣẹ́ ti kúrò ní ti tẹ́lẹ̀ ọ̀gá mi mẹ́tọ̀ mi Oríyọmí Hamzat wọ́n ní Ọ̀yọ́ gbé ọ èmi là gidi gbogbo mọ̀ sọ́rẹ́ o ẹ mọ̀ gbẹnu sí máìkì mi láìpẹ́ ìfà tí wọ́n bẹ ti lè fẹjú ẹ̀sùn ọ̀bọ̀ àgbẹnu sí máìkì torí ìdí èyí ẹ̀gbọ́n dúró lórí òótọ́ ẹ má ti torí báwọn èèyàn ń sọ̀rọ̀ kẹ́ẹ̀ka máa sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ ń pa àmà ìwọ wá bú èbú èyí ó ti mọ̀ pé òun ní nǹkan kan lọ́pọlọ nìyẹn náà àwọn tó nímọ̀ wọ́n ń tu ó kálukú náà ń tu pọ̀ ìṣẹ́jẹ́ yóò fi tu tí wọ́n wí o èébú lẹ̀ ń bú àwọn òṣìṣẹ́ bá yín dá sí pọ̀ ilé èébú tẹ̀ ń bú yẹ á dá sí náà láti máa wòrán kẹ́ máa bú máa mú náà ọjọ́ra wọn náà ẹ máa fi ìmáàmù wéyé tálọ́mọ ayélujára tálọ́mọ òkò lóyún lọ́yọ̀ọ́ ní ẹ bá ti rí nǹkan tó ṣe kíní kan lórí ọ̀rọ̀ máàmù ẹ ṣe fọ̀rọ̀ yín mú mi. kódà ìwà tẹ̀ wù yẹn káìkẹ́ ẹ má bàa sórí ibú ẹ máa ṣàpọ́nlé fún máàmù ìlú Ògbómọ̀ṣọ́ yìí tẹ́ ẹ bá lè ṣe fún máàmù yín nílùú yín ẹ má ṣe bẹ́ẹ̀ fún máàmù tiwa l'Ógbómọ̀ṣọ́ lẹ́gbọ́ ntẹ́ ẹ bá lè ṣe ń lu yín ẹ má ṣe kí ni o ẹ má ṣe bẹ́ẹ̀ fún máàmù tiwa nílùú Ògbómọ̀ṣọ́ torí ẹ pílẹ̀ ẹ jẹ́ àwọn kan tó ṣẹlẹ̀. ti èdè àbùkù ó wá bẹ̀rẹ̀ sí ní ẹ mọ̀ pé ẹ ń dákò ìrálẹ̀ sínú Ògbómọ̀ṣọ́ nìyẹn ni lájọ tẹ ti ń bẹ́ẹ̀ ṣé wọ́n ṣe ń jẹ́ mọ́mù l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ bá lẹ́kọ̀ọ́ bí wọ́n ti ń lo ipò òjò lórí ẹ kọ́ lọ́dọ̀ mọ́mọ́fà àbá àtàlẹ́ Ògbómọ̀ṣọ́ torí ànábì Muhammad torí ànábì mo bẹ̀ ẹnikẹ́ni tó bá wo fídíò ẹ jọ̀ọ́ ẹ bá mi share ẹ torí pọ́rọ̀ lù tèmi. ẹni pé mo ti pílẹ̀ ọ̀rọ̀ yìí èébú tó púpọ̀ gan o bọ́kà rọra mú èèyàn wá gbogbo èèyàn mi tẹ́ wà ní orí ètò orí yín o mo kí yín tológun mo kí yín tẹlẹ́sọ̀ mo kí Alhaji Lawal ẹnìkan náà bẹ́ẹ̀ ń bì yìí tó lé àti lóko tiwa àwọn àbúrò máàmù rẹ o Ayílára òkè ẹ̀yìn náà o ẹ̀ẹ́jọ́ program mi Mr. Abubakar mo kí gbogbo yín Mr. Muideen mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò èyí ṣètò tó fẹ́ pẹ́ àmọ́ mo kẹfẹ́ kẹ́ ẹ lọ sọ fún wọn pé tí wọn ò bá lè sọ fún màmú wọn ní mọ́sálásí wọn kí wọ́n mọ̀ wá máa sọ fún màmú Ògbómọ̀ṣọ́ mọ́ ọ̀ẹ́s àbójú wọn jẹ́ àwòjú wọn lẹ̀ ìtẹ̀ ṣe yìí ìtàwà ń ṣe yìí ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa ṣe torí àwa ẹ̀ ṣe mùsùlùmí
Christian làwa àmọ́ fúnra ara yín ilẹ̀ ń bógo yín jà ẹ̀yin tó yẹ kí ẹ dìde kí mọ̀mú ṣe sọ̀rọ̀ ẹ jáde lọ́dọ̀ tiwa àwa Christian tí pásítọ̀ kan bá sọ̀rọ̀ kan tó bá ti jọ mọ́rọ̀ ọ̀nù bíbélì tó bá tu tá a bá gba tó wí o ẹsẹ̀ bíbélì làwa náà mú wá tájọ fi kàńtà ara wa kì í jẹ́ pé wàá sọ pé ẹni tó sọ̀rọ̀ yẹn orí rẹ̀ ò pé abẹ́wà gbọ́ tí lágbájá sọ ní láti fi yẹ̀ yóò tọ̀ ìgbẹ̀yìn mùsùlùmí ṣe báyìí fúnra yín tó bá jẹ́ pé kírísítẹ̀nì bá wá ń dẹnu eléwò yìí ìwò sí ikọ́ ẹ̀ ti gbé lọ ilé ẹjọ́ ẹ ronú náà ètí sì bẹ́ẹ̀ ẹ ṣe sọ àṣírí kan fún yín lónìí ìyàtọ̀ ń bẹ láàrin mùsùlùmí àti mùsùlùmá èmi mo pé mùsùlùmá ń wo mùsùlùmí ni àwọn tí wọ́n lọ lé kéwú tàbí tí wọ́n lọ lé kéwú tí wọ́n gbà fún Allah tí wọ́n gbà fún ànábì tí wọ́n lọ kírun dáadáa àwọn kan náà ń bẹ tí wọ́n ń ṣe báwọn àmọ́ tó jẹ́ pé àwọn kankan mọ̀ pé bàbá aláwo làwọn àwọn ni wọ́n bá máa mú jà báwo mùsùlùmí ó sì máa bá mùsùlùmí jà tó jẹ́ pé Kùránì kankan náà lẹ́jọ́ ń ké ẹ wà máa bá jà níjẹ́ ẹ̀jọ́ gbé kankan lọ́wọ́ yẹn kan náà kọ́ lẹ́jọ́ gbé lọ́wọ́ nìyẹn kò sí nǹkan mi ajé ọ̀wá mọ́ ni torí àwọn èèyàn wá yẹ nǹkan wò mọ́ àti mọ̀ ẹni tá a bá fẹ́ yẹ nǹkan wò ní ìsìn ọ̀dọ̀ babaláwo náà lọ torí Yorùbá ni wá àti mọ̀ pé babaláwo ní máa yẹ nǹkan wò èwo lọ sàkálà sokolo ní tí ń dùn yín nìyẹn ẹni bá fẹ́ yẹ nǹkan wò ọ̀dọ̀ babaláwo ní ọ̀lọ́ babaláwo oníṣègùn oníṣègùn adáǹṣe Yorùbá lónìí ẹ fi máa mú wa lọ́rùn lẹ́ o ẹ fi ẹ bá wa kìlọ̀ fún bọ́bọ́ yìí kó tó di pé mò ń retí fídíò rẹ̀ míì kí n tó wá jáde wọn fúlì kó tó wá mọ̀ pé wọn ó gbóòórùn ara òun yẹ lọ fẹ́ wá bọ̀ wá jáde kó rí tí wọ́n sọ dìfẹ́ǹdì ọwọ́ wíwó tó wò tó òun wíwó rògbòrò òun wí bálabàlá mo kí gbogbo ẹ̀yin fọ́ọ̀sì mi káàkiri gbogbo àgbáláyé orúkọ mi ò yí padà àmọ́tẹ́kọ̀ òdúrà ni ó kẹwà fọkùnrin yìí ni wọ́n nìní lágbára Ọlọ́run á tó máa pàdé lórí ètò ẹ ṣí ẹ prógámù yìí dáadáa o. ẹni bá ń tò náà ni gbogbo ẹ̀yin onígbọ̀wọ́ àmọ̀tẹ́kùn òdúà fún àsìkò lékè TV tẹ́ ẹ̀ ń ṣègbọ̀wọ́ fún mi gbogbo ìgbà ẹ̀yin fáǹsì mi tẹ́ ẹ̀ ń wò mí gbogbo ìgbà ayé yóò ní bàjẹ́ o ẹ̀ ní dààmú nú ayé ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé ẹ̀ ní ṣòfò agbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ mọ̀ rí bá ti ṣe ẹ̀ mọ̀ rọ́nà gbégbà ní agbára ní ọwọ́ Ọlọ́run. ayé yóò ní dàrú o wọn ní fi yín ṣàwátì wọn ní wémi náà ti fún yín agbára Ọlọ́run torí ìdí èyí wọn fi opportunity yìí sọ fún yín pé